okugbe ferere mere maro komyo emu wono wari na akponare na yo wage okugbe ferere mere maro komyo emu wono wari na akponare na yo wage akpo egwa warwara foro afota warwara biyo afota akagwafu neje wanya oye waro biyo ye wachuru ogana mu wara fafuna orowo agwalana wakerara wogbe opa me apokegbe kururo mera gbarine o me gbara ogana abokure ke nwuto ure ke mafa woru yire mu etata meta na mara shomi awapo osefoni yebi popo iwori mi aye hai popo arwano mare ba da we mama aro popo wata ni lege ojo yo isata olere mete yawa utuye ruru gami kiwe ugami wata ugele be wa yikibiwe uri ama wata uje uke wa papa kiwe enire ra iwa kworo agawu omi agara wanya kwa ite mana die muti ire wo fire re yobuye we kaloma obiko yo iju yawo wa lo bese woju boja be yo me ya ma bo batete uwe mura wa yo ko irebe fake ati ohena be wo wo wa yo ebe meta na kanera Onorume kota na gane obile obile ga Urhobo owa ye be ogare oya jo esu agyotabe ogane obile oge kofia na ye tara dava akire gini fase ole oke ngone si babi yo yotiwo akokona Onorume etefare Onorume Urhobo wa fowo yagbe yawa we won fa fogo yeria magbere muro ma fi pe ujuro wa bro maro ya kubuko aro makaka wa ba yo wala oro gene gen swori re ngwe mu padu yake o wa wa ka chumi wa wo ma wa de ko firiri maraje ye gore ke baba ki ya to to we bana na shi we turi aye ke ugara pe wo biana irora re ma kona abo to abu na neka polo abunwo omo mi ra kaya ogedege aroma upolo na ya ba ukenya o ma fo ba warenya woro marenya ware ube funrogbo akaka unwo edo bi eji unwo ado agbare jobenyere idare onavo oni chifi ogute okeri na yogute apa akere davure ono na kana ameverare igi ferin eda kova gbore ti pa obo Onorume re toro komputa ya befa ebe ofa wa Urhobo kohona ameverare o kugbigya enani ko erin eda wa hiruwo ami kwete eri da je fakpa o aye wa mi kwete na erare torete eri da je fakpa o aye we rare torete na igi kete eri da je fakpa o na ifo igi kete na Urhobo marota ori yutu ra kenana koje ofuwo opo boyo yutu wa ke bona yutu lava wa mlere wa o babu anari ora nele onu fo ari utu na ora nele emunorwa ya poto Emmanuel emu apo ne fun utura won awore awara ya ri o ayero ma sorere kono na ora na devure oye brayuke nebedi bebede boja bujodi san moye wo ogana wo sere aye wu yomi ere aye gbola
lórí ẹ ọjẹ́ kárí lórí tẹ́fùlé olùkà amúlẹ̀yàn ọjẹ́ kárí òmáràn ètè mẹ́fà mánà àwọn náà borí lọ ọ̀pá kúrò léèrè rárá ọjẹ́ kárí yútù tẹ́fùlé lèdí lọ́sọ̀ òfò iṣẹ́ òbọ̀yàn àmọ́ náà wà rí o iyútù náà fò. olóòrù mẹ́rẹ̀ẹ́tọ́lá ègidì iṣẹ́ òbọ̀nà àmọ́ náà wà rí o iyútù náà fò. àwọn aṣọ máa ń tán abẹ́wà kó tán o ọ̀dà bá tún iyútù wá. èjì ó máa bá òrò. Music Matter Sound Studio ọ̀kọ́kọ̀kọ̀ ìtì àríyá gọlọ́nà èmú bọ́ wọ́n náà tó wọ́rí àwọ̀ ọ̀nà ẹ̀ producer miọ́ Victor Arigo èébó dádì wẹ̀ kóbíró kọ̀bọ́lé Nàìjíríà wọ́n yẹ̀ bọ̀lì kàsẹ́tì rù ùlẹ̀sọ̀ wọ́n ayọ̀ kọ́kọ̀kọ̀ iye àpọ̀kọ́rẹ́ bí ó wà rò fọ̀kìrú bí ẹ̀rọ kì í nana ètò ìṣe kẹrù ẹ̀rùwẹ̀ ìwà àwàrìàn kẹrẹ papọ̀ kíkọ wọ́n yẹ mìíràn fúgbé ọ̀nà wọ̀rí ọ̀rùwẹ̀ obìnrin èmúrọ̀ ọ̀rùwẹ̀ ṣìfẹ́ fi bí rẹ̀ ọ̀sẹ̀rì bẹ́jàmẹ́ni ọ̀gá wùyàrá kọ́yọ̀rì ìgìrọ̀fù náà yóò dá owó múrùn ma òtẹ̀ owó múrùn ma kọ́yọ̀rà bó sòwò ọmọọ̀yà àbúrò náà wọ́n ma kóyìnbó ọ̀nà bẹ̀rẹ̀ wọ́n ti dé òkèrè hamẹ́nẹ́ta ṣe àdọ́gbò òkèrè yùtí kìsẹ́ adefia polisi yọ egele wọn mare Urhobo miriro kunu jori ewota ti malẹ wọn ma ọgẹlẹrẹ kan wọn ma ẹdẹ kọrọ gí níbẹ gbá o ọrọ náà kérésì o paapu ọ̀nà nàlẹ́ rárá nínú ọ̀nàfọwọ́ àríyùtù nàlẹ́ rárá nínú èmúnọ̀rọ̀ ẹ̀. àmúgbàgbà régele tó emu wọ́ta wọ́n ẹ̀rọ bò ọ̀rọ̀ wọn náà kí mọ̀ ọ́ wá yàrá láyé wò bọ́m yẹn hẹ́ ayé yá mùlùwò owó yóò bọ́m yẹn ọyá jẹ́ ẹ̀bùn wo yóò ayé pa búrọ́ra lọ́ọ̀rẹ́ wígo ìgò rẹ̀ dẹ̀fẹ́ òkèké mẹ́ra kákẹ́ àwígo rẹ̀ dẹ̀fẹ́ akìnyàwó rere akìbẹ̀ nìwó rere sẹ́mọ́sẹ́mọ́ kòókè ibi ẹ̀rọ kí mọ́ ẹ̀dùn mẹ́ ibi ẹ̀rọ kí brabra kí àwọn mìíràn àwọn sókè àríkù fàkèrè ìgòrè dẹ̀fẹ́ o ọ̀rọ̀ náà kérésì o sóòtù ọ̀nà nàlẹ́ rárá nínú ọ̀nùfọ́mọ́ àríyùtù nàlẹ́ rárá nínú èmúnọ̀rọ̀ ẹ̀. àbẹ́ wọ́tá náà o àríyùtù méjì àbẹ́ wọ́tá náà àríyùtù méjì jáwọ́ bá wọn yẹn ọba mẹ́ra gbogbo ọ̀nà àbẹ́ta náà Urhobo sàmányòrè. iye obi ẹ̀rọ kìnnàna àwọn ọba ọ̀rọ̀ ẹ̀ ọba òwúrẹ́ gẹ́lẹ́ lọ́sọ̀wọ́ obìnrin obi ẹ̀rọ kìnnàna oyún ọba ọ̀rọ̀ ẹ̀ ìdí ìfẹ́ ọ̀rẹ́ gángan ayẹ̀rẹ̀ ọ̀fọ̀mọ̀nà ọgbọ́n ayé kùfìàrẹ́ ọba òwúrẹ́ gẹ́lẹ́ kẹ́kẹ́ pẹ̀wọ́n anamọ́ àjọbí ìṣòwò òwúrọ̀ amúlẹ́gẹ́ ayé amúlùkù náà ayé gẹ́ búrọ́dà ayé roma gbọ́lá òfòmọ́gì níbẹ̀ gbá o ọ̀rọ̀ náà kérésì o pààpù ọ̀nà nàlẹ́ rárá nílé ọ̀dùn fọwọ́ àríyùtù nàlẹ́ rárá nílé ẹ̀múnọ̀wẹ́. àlewúyẹ ìròṣẹ́ òkìrìkò ṣé bàbá ọ̀gbẹ́ gbàdúrà omi àríyùtù náà ìmí àgbà nẹ́fọ́ ayẹyẹ pa hàn àwọn bọ̀dé dé wàgà wọ́n rí yóò tún náà láyé wàpọ̀ fún mi hàn kò bọ̀ ọ̀ràn wa ọ̀kàrẹ́ mu náà àbótúrí pọlitíṣàlẹ̀ kò bọ̀ ọ̀ràn wa ọ̀kàrẹ́ mu náà owó yóò fomi lọ àfọ̀rẹ́rẹ́ yẹn ìbẹ̀rẹ̀ ọ̀rẹ́ wọn Urhobo àwọn àríyẹrẹ yé mú lẹ́rẹ̀ lájọ́ sọ̀rí sójà àrí yóò tún náà ẹ̀jẹ̀ kò fomi náà ìwòlíjà wọn náà mọ̀ọ́rán yan eré náà kó ayé náà kó bọ́yìn eré yìí Nàìjíríà ìyìnrà pọ̀dẹ́dọ́ kí mọ̀ọ́rán yan fọ́ ìgòrà máa kó fún mi náà owó ìbò bẹ̀rẹ̀ àwọn gbogbo ọjọ́ yìí pa kó tara ebi kó náà wà parí o bá a bọ̀ ọ̀nà náà rárá nìyẹn ọ̀dùn fowó àrí
eje